ìṣèjọba yìí ti ń lè máa wọ̀. Máa Musa yìí ti ń ní àgbéyé. Ọmọ bàbá lòun náà. Bẹ́ẹ̀ mọ̀ bàtàn gidi ni. Kì í ṣe ọmọ àlè Ìbàdàn. Ìbàdàn tó bọ́ mojú lẹ́yìn àbáyà ìdílé ṣe é ṣe gbọ́. Lẹ́sà ìdí mi náà tó tẹ ọmọ ṣe. Ẹ̀yin ló kọ́ ọ́ bẹ̀rẹ̀ àbò ìfẹ́ o. Làbáyà àdúró ń lọ. Oge sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ò àgbọ̀ ọjọ́ bá sí ìràwọ̀. Bàbá tó síbẹ̀, akọ́ni àgbẹ̀ èmi ò máa ronú. Ọmọ Ìbàdàn tọ́jú, iṣẹ́ máa lè. Àjẹ́lá ìrùkú lára àbádàlà tó ní Ìbàdàn. Apasi ìpapá ìbẹ̀rù sinophonia. Akọ̀dé ìgbésẹ̀ òṣèré bàbá bẹ̀sẹ̀. Lẹ́tọ̀ síbẹ̀ ìyá kan pé ọmọ bàbá bàbá ni, ara ọmọ bàbá ni, ara ọmọ olùkọ́ àtọ̀rọ̀ òkèlè ètò ìrẹ́jọ́ sí. Àyìnbé àṣìlè ojúmọ̀ èrè ń gbèrè àyìnbé oṣù. Pẹ̀lú wa sí ìròyìn àìlá. Àìlá ní ètò ọ̀rọ̀ tí mo tó bá ọláyọrí. Ọláyọrí wá sí ìròyìn àìlá. Lẹ́tà tìrìtìrì. Lẹ́tà tìrìtìrì. Sí mẹ́tọ́ ìta ńlá. Ọmọ mi lẹ́tà tìrìtìrì. Ọmọ pàṣẹ máa ń ta òtún ìlẹ́dà ọ̀tún. Aláàbí ẹni bàtọ́ òwe orí ìtọ́ndà àti ojú wọn. Ọlọ́gbọ́dún ni Adébàdé àti oṣù Alábí mi ìtọ́ndà ọ̀lẹ́ òmùrú ara ọmọ bàbá ní. Last but not the least, ọmọ mi tímọ́tímọ́ náà àbẹ̀ká tó bẹ lórí ẹ̀ ní kàrà òde láàyè. Ẹ̀yẹ̀dọ́ ajé ìlú abúlé. Akọni adé mi bàbá ọ̀nà rẹ̀ mú. Tí bá kọjá lóde ẹjẹ́ ló má. Ẹ̀yin tó ní ẹ̀rọ. Ẹ̀yin ti dàda, ṣé wọ́n máa ń tó sóde? Ẹ̀yin ti dára ẹjọ́. Ilé ọmọ sábà ń jẹ́ ẹ̀rí. Ó ti mọ̀ ní ara ẹ̀ṣẹ̀ ìgbẹ̀gbẹ̀ náà nínú ẹ̀rọ akọ́dé. Ìṣẹ̀lẹ̀ dágùn wọn máa mú ẹ̀ka ọ̀kà. Ọdún ìgbà sábà ń mú ìlú mọ́tò. Ẹ̀dákùnrin ọ̀dọ́gbọ̀n máa gbọ́ ẹ̀ka ọ̀kà. Àpọ̀ǹtẹ̀ ọ̀dá ìrọ̀bẹ̀tì. Power belongs to you. I say, power of the musician, power of the music, it belongs to you. Now, music very well. It should have been in the world. So we do that. Akọ́ni adé ìlú yóò dá ọ̀gá mi, ọ̀gá mi, ọ̀gá mi, ọ̀gá mi àbá àti òwe. Mo bá dá sí mo bá wọ̀ ọ́. Èmi ló lè ṣe ọ̀nà. Èmi ló lè ṣe ọ̀nà. Ayé ọ̀gá mi, ọ̀gá mi, ọ̀gá mi, ọ̀gá mi àbá àti òwe. Mo bá lè ṣe mo bá wọ̀ ọ́. Èmi ló lè ṣe ọ̀nà. Èmi ló lè ṣe ọ̀nà. Ayé ọ̀gá ayọ̀dá sábà láàrin ọ̀gá ayọ̀dá sábà láàrin ojú wọn lápasẹ̀ wọn ẹgbẹ́ ìrọ̀jú aláwìyé àwọn mẹ́ta àti ìrọ̀jú
Islamic city àwọn ọmọ Ìbàdàn ni aláwọ̀ yẹn amúdá anode keep man is man ṣe ojúbọ anode keep man is man ṣe ojúbọ anode keep man is man ṣe lọ́nà ọba mi kẹ́ ẹ̀mí bá ṣe anode keep man is man ṣe ojúbọ alàlù bá rí ká o àmì ẹ̀yẹ yìí o aláwọ̀ yẹn ni wọ́n tẹ̀ wọ́n ètò Ìbàdàn ọmọ Ìbàdàn ni àwọn ọmọ bàbá ni ọgọ́rùn káyà àti àyíkẹ́ ẹ̀gbọ́n tó gbá. Bàtírí ní bá ẹ ṣe ọmọ lóṣù. Ọmọ ìgbésẹ̀ àti òṣèré. Ẹgbẹ́ ìtì lọ́rọ̀. Lọ́mọ̀ọ́ká àkílẹ̀ lórí. Ó ti wá bẹ́ẹ̀ náà pé ìgbà ọmọdé wá káà mọ́pọ̀. Ẹgbẹ́ ọmọ ṣàdúrà fún bàbá. Ṣé wọ́n ní kọ́dé òtítọ́ ọ̀rọ̀ tí bàbá dé òtítọ́ olú àjẹ́ náà? Ẹ̀yìn tó fi ìrìn sílẹ̀ ẹgbẹ́ nígbàgbẹ́ òtítọ́ lọ́nà sọ́wọ́. Ọmọdé lọ́mọ̀ọ́ká àkílẹ̀ lórí. Ọmọ ya náà bìrì ìfẹ́ àdọ́ọ̀tì. Wọ́n èyí sọ́nà Ìbàdàn ṣùgbọ́n tí bàbá tó lé lára bá kàrà ṣe wọ́n fún àkúndẹ́rá pa wọ́n fẹ́ tó nǹkan àbùkàṣe ìṣá wọ́n fẹ́ tó sáà má sọ̀rọ̀ pàṣẹ láì dá lójú ọmọ Ìbàdàn wọ́n lè lára bá kàrà máa gbẹ ṣe ọ̀fẹ́ ṣòfò ọ̀rọ̀ dára sí lọ́wọ́ tó bá ọ̀ ṣòfò ṣé ti ọ̀fẹ́ pàṣẹ máa rọ̀ ọ̀rọ̀ lọ́wọ́. Aku dah buang.